arúgbó ara bímọ at age of 47 èmi fi arúgbó ara kíni èmi fi arúgbó ara bí sorry mo ní 47 at age of 43 44 èmi fi age of 44 bímọ Ìyábọ̀ ìwọ àti Gistlover ẹ̀ràn yàn kan wá fídíò ojú ọmọ mi àbí ẹ gbé sórí Gistlover Ìyábọ̀ ìwọ àti Gistlover lọ́jọ́ tí mo bímọ less than 30 minutes tí mo bímọ Wálé Bánsà orí condition mi lọ́jọ́ yẹn náà orí pé mo ṣẹ̀ jáde láàrin ikú àtìyè Ìyábọ̀ Òjó ìwọ hide sábẹ́ wípé èmi ṣépè fọmọ afẹ́ ènìyàn ń wojú Ọlọ́run ń wọkàn Ìyábọ̀ Òjó ó parọ́ mọ́ mi nítorí pé mo ra mansion ọdún tí mo ra mansion Ìyábọ̀ Òjó ọdún yẹn lẹ́ni mo ṣépè fọmọ Òkókó ẹ rántí bẹ́ẹ̀ ṣe blog mi London Gistlover tẹ́ni mo gbé cocaine ẹ rántí bẹ́ẹ̀ ṣe sọ fún gbogbo àgbáyé pọ́n ti mú mílẹ̀ ní Mẹ́kà pé mo gbé cocaine èmi tí mi ò mu ọtí rí débi pé màá mu sìgá Ìyábọ̀ Òjó ti gbàgbé mi ò máa ṣépè fọmọ Òkókó ní 2018 ọmọ Òkókó tẹ́ni mo ṣépè fún few months tójọ́ tẹ́ parọ́ mọ́ mi pé mo ṣépè fún mi ìmà mọ̀ pé ó wà nú oyún tí mo fi ń defend ẹ̀ pé kí wọ́n má fi ex ẹ̀ tó wà lẹ́wọ̀n nígbà yẹn kó má fi bù mi ìdẹ̀ mọ̀ pé ó wà nínú oyún tí mò ń defend ẹ̀ Ìyábọ̀ níbo lo wà ńgbà tí mò ń defend ọmọ afẹ́ ẹ̀ few months after Ìyábọ̀ gbogbo ẹ̀dá tó bá rí pé èèyàn ṣe oore fún ló máa ń padà tì jáde kó wá ṣèkà fún yàn ọ̀rọ̀ èmi àti ẹ ó máa long lórí cyberspace yìí ènìyàn ń wojú Ọlọ́run ń wọkàn Ìyábọ̀ Òjó ẹ parọ́ mọ́ mi 2019 pé mo ṣépè fún ọmọ Òkókó àmọ́ Ìyábọ̀ ò bá jáde kó o sọ fọ́mọ aráyé róòlù tí ọmọ afẹ́ pàtẹ́kì nínú case 2019 tí gbogbo ayé ò mọ̀ pé ti bímọ àṣẹ ìfẹ́ fi mí gba ambassador ni àṣẹ ìfẹ́ fi mí tọrọ bára ni àṣẹ ìlówó rẹ́ǹtì ilé àṣẹ mọ̀mọ́ set me up ẹ fẹ́ fi mí gba donation kẹlẹ̀ bá fi rẹ́ǹtì ilé ẹ fẹ́ fi mí gba ambassador ọlọ́rọ̀ abetí dídì abiyamọ kú ọ̀rọ̀ ọmọ Ìyábọ̀ ó sọ nǹkan tẹ́ ẹ sọ fún mi ní abẹ́ Gistlover kí n tó jáde kí n tó sọ pé ẹ bímọ sílé alágbo ọmọ ayé tó tó àkàmàrà orí yeye. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyáàfin Lizzy Anjorin ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sórí YouTube channel wa a ò ní rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ire lójú owó ń rí ó dàbọ̀ tún dìgbà mìíràn.